أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم السلام عليكم ورحمة الله وبركاته Akí ẹ̀yin olùgbọ́ wa ìkí Ọlọ́run náà kó máa bá wa àti kú wa kú òǹgbẹ kí Ọlọ́run kó gbà ní ìbádà. Bí a ṣe mọ̀ wípé ààwẹ̀ bí Ọlọ́run bí ó ṣe wà nínú hadisi kursi wípé Ọlọ́run bá ní pé as-sawmu li wa ana ajzi bi, ààwẹ̀ èmi mo ní èmi náà ní sì san ẹ̀san rẹ̀. Tá bá wo nínú suratul Baqarah, Ọlọ́run bá ń sọ fún wa níbẹ̀ nínú àyà 183 wípé bismillahir rahmanir rahim ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Ọlọ́run bá ní pé mo kọ ààwẹ̀ lé yín lórí gẹ́gẹ́ bí a ṣe kọ́ lé àwọn tó ti lọ lórí, tí ó àmọ́ jẹ́ pé ẹ̀san tẹ́ mọ rí látara ààwẹ̀ ó ní pé kẹ́ bá lè páyà Ọlọ́run bá. Tá bá wò tí a bá kó góòdì kalẹ̀ àti òkúta tá a bá kó kalẹ̀, ẹni tí ò bá mọ góòdì kò ní dá yàtọ̀ láàrin góòdì àti òkúta, kò ní mọ̀ àbí ká ṣàlàyé fún tí ó tó a mọ kí ni pàtàkì góòdì hùn, iyì tí ń bẹ fún góòdì. Ọlọ́run bá ní àìsàn àti àǹfààní tá a mọ̀ rí lára àwẹ̀ wọn ni ká ní ìpáyà Ọlọ́run bá. Bọ̀ tá a bá mọ ìpáyà Ọlọ́run bá wọn gẹ́gẹ́ fún ara rẹ̀, a ní mọ bó láti dìímú dáadáa, a ní mọ bó láti gbà wọn dáadáa. Níbi eléyìí nǹkan tá a fẹ́ mọ bára sọ òun ni nípa ìpáyà Ọlọ́run bá. At-Taqwah, kí ni à ń pè ní Taqwah? Ọ̀nà ẹgbà wo la lè fi rí Taqwah? Àwọn èrò wọn ní bẹ fún al-muttaqin, àwọn àǹfààní wo la máa rí látara At-Taqwah ní ayé ni àti ní al-qiyamah. At-Taqwah ní ṣókí lọ́dọ̀ àwọn elédè wọ́n ní pé al-wiqaya ni wọ́n ń pè, hifsu wa siyanatu nafsi anil khatari, ká ṣọ́ ẹ̀mí wa, ká ṣọ́ ara wa, ká ṣọ́ ara kó níbi nǹkan tí ó bá fa ewu sí wa, tí ó bá fa ìparun fún wa. Tá bá wò nínú ẹ̀sìn nínú sharia, Taqwa ń túmọ̀ sí pé ká ṣe ijtinabu an kulli ma yu'dhi nafsi, gbogbo nǹkan tí ó bá fi ṣe sùtá fún ẹ̀mí ni ká ṣe ká jìnà sí. Ká fún ẹ̀mí wa, ká fún ní kára gba ìjì Ọlọ́run ọba síbẹ̀, ká gbé Ọlọ́run ọba sẹ́mi ní gbogbo ìgbà, iná wọn pè ní Taqwa. So yóò àmọ́ túmọ̀ sí pé sí Ọlọ́run ọba á ṣe, mọ́ sí Ọlọ́run ọba á ṣe kí ni á jìnà sí, nǹkan tá ń pè ní Taqwa ni. So ní ṣókí, àmọ́ bó la ṣe á lè débi ìpáyà Ọlọ́run ọba yìí, ọ̀nà ìgbà ọlá gbà inshallah nínú fídíò tí ń bọ̀ àmọ́ bára sọ̀rọ̀ nípa rẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.